ọ̀lẹ́lẹ́ báyìí àwọn olórí burúkú bàbá Adébóyè kan ṣe the same thing báyìí in Nigeria ó ti dáa go and check the video is on the internet Nigeria ti máa make sense by now àkọ́ ṣọ́ọ̀ṣì olórí burúkú káàkiri chọ́ọ̀chì school tá a tún kọ́ gan náà tán fowó wa kọ́ ọmọ wa ò lè lọ́bẹ̀ ọjọ́ ọ̀la wa fẹ́ wáyé go to college díẹ̀ àmì redeemer ní ilé mọ́mọ́ mi lọ́bẹ̀ ọmọ olówó ló lọ́bẹ̀ yes owó ọ̀rẹ́ wa náà fi kọ́ ọjọ́ ọ̀la fẹ́ gbọ́n this is 2026 another country wọ́n wá bọ́n ṣe ń fi AI develop a lot of things we are here fighting for fuel tó jẹ́ pààlà ní àwọn sunkún epo níbí báyìí so make sense gbogbo ẹ̀yin tẹ́ wá ń bí ó yẹ kẹ́ gbé góòdì pàǹpà sọ́rùn àwa la ní góòdì yes ó yẹ kẹ́ gbé góòdì pàǹpà kẹ́bọ̀dì máa live better life. àwọn tó yẹ kẹ́ lọ bá sọ̀rọ̀ sí rí. ta mo fẹ́ lọ bá sọ̀rọ̀ èmi àti mo máa bá sọ̀rọ̀ kí lè sọ tẹ́ bá lè ṣe kan tẹ́mi ń ṣe ìlú yẹn ti máa make sense but coward people ló pọ̀ jù nílùú we have a lot of coward people in Nigeria tábà ní ká jáde ń sìn ká lọ bá wọn yìí wọn á dẹ́yìn wọn á nírọ́ o àwọn ò lọ́ o mélòó làwọn tó fi ìyà jẹ gbogbo wa yìí mélòó ni wọ́n yes they are not up to 500,000 population wa ní Nigeria is over 230 million population tí 50 million bá jáde pé òkè o arẹ́dì láti kú ó ti yẹ yín kápá wa 50 million káwọn yòókù máa lò gbèsè ayé gidi kò possible kápá wa 50 million yẹn a dẹ̀ máa ń wíyàn àwọn people yìí yes èló lẹ́rọ ọ̀kadà láyé Jonathan èló lẹ́rọ àníṣe ọ̀kadà yìí báyìí going to 2 million naira ní ẹ wá sọ pé àwọn èèyàn jíyàn gbé wọ́n ṣe ní jíyàn gbé yes kò make sense now pastor ẹ sọ fún wọn pé kò sí bí Nàìjíríà ṣe le tó kò ní lè mẹ́ wèrè kó má lè mọ ẹ tó lè mọ ní ó pa ọ́ dànù more than 20 million children they are out of school today àwọn ọmọ yín tẹ̀ ẹ́ náà lọ school yẹn àwọn ọmọ tó wà out of school ló máa pa wọ́n lọ́la kò í ṣépè yes a ní láti máa sọ reality fúnra wa náà this is 2026 àríná lò ẹ tó promise wa ní electricity ó lọ ṣe solar 10 billion and we all keep quiet we think all is well we are going to learn a very hard way sọ́nà wa ń sẹ́ni.